ọ̀gọ̀rọ̀ dèrò ilé-ẹjọ́ àwọn kan dèrò òkè-kúrà nílùú ìlọrin lásìkò tí ètò gbálùmọ̀ ń lọ lọ́wọ́ nípínlẹ̀ kwara lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2025 tá a wà yìí náà ni ọ̀gọ̀rọ̀ tó tàpá sófin gbálùmọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ táwọn kan há sí ọ̀dọ̀ adájọ́ àwọn kan wọ́n dèrò òkè-kúrà látàrí pé wọ́n tàpá sófin gbálùmọ̀ ní nǹkan bíi aago 8 àárọ̀ náà ni ètò náà ṣe bẹ́ẹ̀ tó gbéra sọ léyìí tí ìjọba ti ń kígbe pé oníkálukú kó máa gbálé kó gbàtà kó gba gbogbo àyíká wọn gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé léyìí tó bá parí oṣù ṣùgbọ́n ṣá o ṣe ni àwọn kan ni wọ́n tún kọjú ikún ní ọjọ́ àbámẹ́ta sátidé yìí tó sì jẹ́ pé ọwọ́ tẹ̀ wọ́n fi páńpẹ́ òfin wọ́n fi gbé wọn lánàá òde tí ṣe ọjọ́ àbámẹ́ta òun náà ni àwọn àjọ tó mójútó ìmọ́tótó àyíká àti iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ àyíká ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn èèyàn wọn síta tí wọ́n fi páńpẹ́ òfin kó gbogbo àwọn ọkọ̀ lọ̀rọ̀ sí tí wọ́n kọ́ tí kún sí ìkìlọ̀ tíjọba ń sọ pé kóńkálùkù kó gba ilé ó sì gbá àtà rẹ̀ kó tó di pé yóò jáde síta lásìkò yìí ní ọwọ́ tẹ ọ̀gọ̀rọ̀ tó jẹ́ pé òmíà sọ pé òun lọ ra ń jẹ ni òmíà sọ pé òun ọ̀tí ẹ̀ gbọ́ kódà àwọn ọmọ kéwu tó jẹ́ pé ó yẹ kí wọ́n wà nílé tó jẹ́ pé lẹ́yìn tí gbálẹ́gbàtà bá parí kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mọ lọlé kéwu ọ̀gọ̀rọ̀ wọn náà ni àwọn àjọ tó rí sí gbálùmọ̀ ní kwara ni wọ́n fi páńpẹ́ òfin gbé o bí wọ́n ṣe ń kó àwọn kan lọ síwájú adájọ́ bẹ́ẹ̀ ni obìnrin kan tóun tiẹ̀ ṣe bẹ́ẹ̀ fi ń bú adájọ́ báyìí ni wọ́n ra mú o adájọ́ bá ní wọ́n máa gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní òkè-kúrà pé lẹ́yìn tó bá ti wà níbẹ̀ yìí orí rẹ̀ yóò fapò. orúkọ mi ni Mustapha Mary. A rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gbọ́ràn tí wọ́n ti ń dúró sí ilé wọn láti tọ́jú àyíká wọn ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan tí wọ́n tún fẹ́ gbà wọ́n ní àwọn kan ní àwọn ń lọ lé kéwú àwọn kan ní àwọn fẹ́ lọ ra nǹkan ní area palace bíi à ń láti dá wọn padà àwọn míì àníkan dúró títí di aago 10 fi máa pé ṣùgbọ́n ẹni tó bá wá fẹ́ kú sọ̀bọ̀ tí ò fẹ́ gbọ́ràn tó sọ pé dandan àfi tó bá ṣe ìfẹ́ nínú kó fojú balẹ̀ ẹjọ́ aláwọn mobile court àti gbé káàkiri tí àwọn adájọ́ wà ń bẹ̀ á dá wọn lẹ́jọ́ lójú ẹsẹ̀ kan sanwó èyí tó bá wá fẹ́ sọ pé òun fẹ́ lágídí òun là máa lọ sí òkè-kúrà. A rí i pé even gan a tún gbọ́ nípa àwọn tó ń ta ẹja tó ti bàjẹ́ a trace àwọn ẹja yẹn ní gbogbo ọjà a dẹ̀ rí i pé a rí kojú ibi tí wọ́n ti gbé jáde so àti lé ẹja yẹn pa bẹ́ẹ̀ ni àsìkò gbẹja yẹn àti bẹ̀rẹ̀ àti dànù àti dá kẹ́míkà sí. Irú àwọn tó ń sọ báyẹn a rí i pé tinú wọn ni wọ́n ń ṣe nítorí pé a ti kọ̀wé sí gbogbo oríṣiríṣi akọ̀wé sí àwọn olórí nílùú kọ̀ọ̀kan ní gbogbo bíi mọ́gàjí bíi àwọn olórí ọjà àwọn olórí onímọ́tò olórí napep tricycle àwọn olórí ọlọ́kadà gbogbo ọba yẹn la kọ̀wé sí káàkiri a sì tún sọ lórí tv a sọ ní orí rédíò wípé gbogbo ọjọ́ sátidé tó bá ti gbẹ̀yìn lóṣù wọn la máa ń ṣe ètò gbálùmọ̀ tí àwọn tó bá ń sọ báyẹn wọn kàn ń ṣèfẹ́nu ara wọn orí kunkun ló ṣe wọn torí pé ibi tó bá sófin ni ẹ̀ṣẹ̀ òsì ṣùgbọ́n a ti jẹ́ kọ́mọ̀ pé òfin wà ní kwara gbogbo ọjọ́ sátidé tó bá ti gbẹ̀yìn ní oṣù òun náà là ń ṣe ètò gbálùmọ̀ olùkàgùn gbúdọ̀ gbóńlé rẹ̀ kó tọ́jú gbogbo àyíká tàbí kó tọ́jú àyíká ṣọ́ọ̀bù rẹ̀ kì í sàsìkò téèyàn wà mọ́ rìn ká mọ́ ṣe kinní tó ẹni tá a bá ti gbámú tó rìn ká òun náà là ń kó lọ sí ọ̀dọ̀ adájọ́ tó bá gbà yóò sanwó yóò sì dé tágo 10 fìlù níbẹ̀ kọ́ kó lọ sí òkè-kúrà kó lọ gba àtúnṣe níbẹ̀. Ìmọ̀ràn tí mo ní fáwọn tó ń bú adájọ́ tàbí àwọn ọlọ́pàá náà ni pé kí wọ́n jẹ́ kí gbogbo akájọ fọwọ́sowọ́pọ̀ káàkiri ìlú wa ṣe ìlú wa ní ìpínlẹ̀ wa ní kwara ìlú wa sì ní ìlọrin ó yẹ kí gbogbo akájọ ṣe kí ìlú kó mọ́ tí ìlú bá mọ́ kò ní ṣàìsàn so ó yẹ kí wọ́n béèrè àlàyé pé bí yóò bá yé wọn tó a tún ṣàlàyé fún wọn kò yẹ kọ́mọ bá lágídí èèyàn gbọ́dọ̀ bá ìjọba lágídí torí pé ìjọba ti gbé òfin kalẹ̀ torí ẹ̀ la fi sọ lórí rédíò Asan TV a sì kọ̀wé káàkiri gbogbo àdúgbò pé ètò gbálùmọ̀ wà lónìí tó ìmọ̀ràn ní sí gbogbo aráàlú náà ni pé àkókò yìí
ó jẹ́ àsìkò òjò kọ́ mọ̀ dalẹ̀ sínú gọ́tà, kọ́ mọ̀ dalẹ̀ sínú odò, kọ́ mọ̀ dalẹ̀ sínú bóyá ilé àkọ́kù tàbí gbogbo ibi tí a ti ṣòfin pé wọ́n gbọ́dọ̀ dalẹ̀ sí, kọ́ mọ̀ gbélẹ̀ sórí títì. Àti gbé àwọn rórobìn wa kalẹ̀ kàn dá síbẹ̀. Àwọn ibi tí wàá sí rórobìn, àwọn commercial waste consultant yóò mọ̀ wá síwájú ilé wọn láti gbélẹ̀ wọn, kọ́ gbélẹ̀ wọn fún wọn, kọ́ rí i pé wọ́n gbé lọ sí designated dump site tiwa ní Sokoto ayé kalẹ̀. Tó bá wá tábàjọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba, kò ní ṣàìsàn nílùú mọ́, kò ní sí gbogbo wàhálà. A rí i pé kọ́lẹ́rà sì wà ní àwọn state kọ̀ọ̀kan, ṣùgbọ́n torí pé olórí wa Malam Abdulrazak ẹni ọlọ́lá wa ó ń ṣe akitiyan gudugudu méje àti yàyà mẹ́fà láti rí i pé gbogbo ibi tí ìdọ̀tí bá ti wà wọ́n fún wọn, wọ́n mú owó jáde pé ká lọ kó ká tètè gbé lọ sí ibi tó yẹ ká gbé lọ sí tí ò fi ní sí àìsàn. Ìdí nìyẹn tọ́lọ́run fi ràn wá lọ́wọ́ tá a fi rí kọ́lẹ́rà gbogbo ibikíbi. Gómìnà fúnra wọn gbọ́mọ rìn ká, kọmíṣánná wa kọmíṣánná Honorable Nafisa Buge àti PAMSEC wa Dr. Abubakar Ayinla, gbogbo wa báyẹn la mọ̀ ń jáde àtàwọn òṣìṣẹ́ láti rí i pé omi tí ìdọ̀tí bá wà á tètè kókó. A tún máa ń bá àwọn àdúgbò kọ̀ọ̀kan kó gọ́tà wọn níbi tó bá ti dọ̀tí, kó mọ̀ sí pé omi yalé àgbàrá ya gọ́tà, àgbàrá ya ṣọ́ọ̀bù. Tó gbogbo kíní yẹn ni ìjọba ń ṣe láti má jẹ́ kí aráàlú kó ṣàìsàn. Tí gbogbo aráàlú náà bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba Kwara yóò dára, ìlú Kwara ìpínlẹ̀ Kwara yóò dára, ìlú Ìlọrin yóò sì dára, àní ṣàìsàn mọ́, àlàáfíà. Àwa náà rí i pé nǹkan ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ nígbà tó ṣe pé àwọn kọ̀ọ̀kan ti ń gbọ́, wọ́n sì ti ń comply. So tí gbogbo wa náà bá lè fọwọ́sowọ́pọ̀, ìlú wa ò ní láìsàn, á lè wà ní àlàáfíà. Orúkọ mi náà ni Ìyáàfin Mustapha Mary, Director Environment. Orúkọ tèmi ni Ben Káyọ̀dé Ṣẹ́gun Àlàó. Tí ẹni tí wọ́n wọ aṣọ ẹgbẹ́jọdá wọ̀nyí, àwọn ni à ń pè ní ọmọ ẹgbẹ́ Boys Brigade ní Nàìjíríà títí Kwara State Council. Ohun tí a ń ṣe ní bíbá ilé ni pé a wà ní inú ọjà Ìpátá. A fẹ́ gbà padà lára ohun tí society ṣe fún wa, tí Ọlọ́run ti ṣe fún wa in terms of the service iṣẹ́. So a ti wá síbà ilé ní láti bá wa ṣe ìtọ́jú inú ọjà Ìpátá. So láti bí aago méje tá a ti dé ní gbogbo àwọn ọmọ wa àtàwọn ọ́fíàsì wa ni wọ́n ti ń gbálẹ̀, ni wọ́n ti ń kó ìdọ̀tí tí a ń fi àwọn sanitizer and the rest azal àfi bá wọn ṣe ìtọ́jú inú ọgbà. So ìtàdé ń ṣe tó dẹ̀ tó jẹ́ ká tún ṣe é lónìí, a ti ń ṣe tẹ́lẹ̀ náà, but ìdí tó lè fi wà very very important ni pé à ń ṣe àyájọ́ ọjọ́ ìbí ẹni tí ó dá ẹgbẹ́ Boys Brigade kalẹ̀ lágbàáyé, ẹni tó ń jẹ́ Sir William Alexander Smith. Wọ́n bí ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ní ọdún 1854. So àwọn kọmọmọrẹ́ tiẹ̀ à ń ṣe àjọyọ̀ láti á fi ọjọ́ ìní sí ọ̀kan lára àwọn ọjọ́ tí a fi ṣe ayẹyẹ náà tàbí wá ṣiṣẹ́ fún ìlú. Tí ibẹ̀ láti ìwáṣẹ̀ òun ni ẹgbẹ́ Boys Brigade ló ti ń ṣeré ètò báyìí, torí pé ara ohun tí ó dá ẹgbẹ́ ìkàlẹ̀ náà nìyẹn: leadership, discipline and service. Gbogbo tí yẹn bá kọ́ láyé yìí tó yẹ kó jẹ́ end result ẹ̀ náà ni ṣíṣiṣẹ́ sin ọmọnìkejì. Gbogbo ẹ̀kọ́ tó bá kọ́, gbogbo ìmọ̀ tó bá mọ̀, gbogbo Ọlọ́run tó bá mọ̀, in faith in anything, the end product náà ni pé kó o lè fi sin ọmọnìkejì ẹ, kó o lè fi sin ìlú, kó o lè fi sin community tó ti wá. So láti ayédáyé náà láti ń ṣe. So but like I said, ní èmi ó wá yàtọ̀ apọ̀ tó bá yìí torí pé à ń celebrate ọjọ́ ìbí ẹni tó dá ẹgbẹ́ náà kalẹ̀ lágbàáyé. Àwọn tí ó ń lú òfin tí ìjọba gbé kalẹ̀ láti máa dúró sí agbègbè wọn láti tún agbègbè ṣe ní every last Saturday of the month. Inú wa ò dùn gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí ó ní discipline. We encourage all our members, and by extension we encourage the entire populace wípé kí wọ́n jọ kí wọ́n jẹ́ kí a máa tẹ̀lé òfin ìjọba nítorí ara wa ni o, kì í ṣe torí ìjọba. Most of the diseases that we emerge from dirtiness kò ń ṣe government house ni wọ́n ti fi ilẹ̀. Àwa tá a wà nínú ìgboro alákọ̀ọ́kọ́ fi ilẹ̀. So fún àǹfààní ara wa ó yẹ kí a gbọ́dọ̀ sí ìjọba lọ́kàn pé kí a ṣe ìmọ́tótó ní inú ilé wa, ní ara wa àti ní gbogbo environment wa lápapọ̀. Ben Káyọ̀dé Ṣẹ́gun Àlàó tó jẹ́ Secretary Organizer Boys Brigade Kwara State Council.